ìdòwú ń lọ sẹ́wọ̀n bí a ṣe kọ̀wé rẹ̀ o, orí èèyàn ni wọ́n kà mọ́ ọn lọ́wọ́ nípínlẹ̀ Ògùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ arákùnrin ẹni ọdún mẹ́tàlélógójì tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìdòwú Àṣàfà lórí ẹ̀sùn pé wọ́n bá orí èèyàn àti apá lákàtà rẹ̀ tó gbé sínú ọ̀rá ní agbègbè Ìgbẹ̀sà nípínlẹ̀ náà. Àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Division Ìgbẹ̀sà lábẹ́ ìdarí ACP Fọláṣadé Tànúrònú ni wọ́n fi pápẹ́ òfin gbé àfúrásì ọ̀hún ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún tá a wà yìí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Olúṣèyí Babáṣèyí ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tó kọjá. Ìwádìí fi hàn pé ṣe ni àfúrásì náà lọ hu òkú tó gé ẹ̀yà ara rẹ̀ yìí ní ibojì tí wọ́n sin sí. Wọ́n ti wá taari ẹjọ́ náà sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìwà ọ̀daràn nípìnlẹ̀ náà pẹ̀lú bí ìwádìí ṣe ń tẹ̀síwájú.